A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lágbàáyé Dọ̀tun Hasanni ti sọ ìpinnu rẹ̀ lórí àṣemáṣe láti ọwọ́ olórí ilé-tí orílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn Ọba Abdulsemiu Ògúnjọbí láìpẹ́ yìí àti ràbàràbà tí yóò tẹ̀yìn ẹjọ́ tí wọ́n bá a ṣe ní ẹ̀ka lọ́balọ́ba. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Hasanni ti bu ẹnu àtẹ́ lu ìwà ìtìjú tí ó ṣe lòdì sí àṣà àti ìṣe Yorùbá. Ó ní èyí jẹ́ èèwọ̀ tí ó ṣe lòdì sí ìwà ọmọlúàbí, pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé tí ọba sọ sí olóyè bí wọ́n ti dá a kúnlẹ̀, tí àwọn ajá rẹ̀ tún fọ́ olóyè létí tí gbogbo rẹ̀ sì hàn gbangba nínú àkàálẹ̀ fídíò tí ó gbòde kan. Pabambarì ibẹ̀ ni ìhàlẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti fi ìyà jẹ olóyè tí í ṣe bàbá àgbàlagbà. Ó kù díẹ̀ káàtó. Ààrẹ ìgbìmọ̀ lọ́balọ́ba ní oṣù mẹ́fà tí ìjọba ìpínlẹ̀ Ògùn fún un láti fi rọ́kúnlé jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ títí ìdájọ́ òdodo yóò fi wáyé fún olóyè tí ọba fìyà jẹ. Àwọn ṣì ní ìgbàgbọ́ nínú ìwádìí kí wọ́n gbé ìgbìmọ̀ dìde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn, Ogun State Council of Obas and Chiefs, láti lè yanjú ọ̀rọ̀ àti láti dáàbò bo ẹ̀ka lọ́balọ́ba kúrò nínú yẹ̀yẹ́ láti ọ̀dọ̀ ará ìlú, nítorí irúfẹ́ ìgbésẹ̀ báyìí yẹ kí ó gbadé lórí ọba pátápátá kí ó tó lọ fi ojú winá òfin ìjọba, nítorí gẹ́gẹ́ bí ìlànà wọn kì í fi orí adé sẹ́wọ̀n. Bákan náà ni ó wà nínú iṣẹ́ ọlọ́pàá. Bí ọlọ́pàá kan bá ṣẹ̀, wọn á kọ́kọ́ gbaṣọ lọ́rùn rẹ̀ kí ó tó lọ fi ojú winá òfin. Lẹ́yìn ìgbẹ́jọ́ Audley Room, èyí lè yọrí sí lílé pátápátá kúrò ní iléeṣẹ́ ọlọ́pàá. Gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ni ó yẹ kí ó ṣíwájú ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí àwọn ẹranko bíi ejò, àkekèé, ikán, ìnàkí àti ọ̀bọ tí ó sábà máa ń kó owó ìlú mì. Ó ní àwọn ẹranko wọ̀nyí ò gbọdọ̀ kó owó tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀ka ìlera mì, nítorí èyí ni ó ṣe gbòógì jùlọ nínú ìṣúná owó fún ọdún 2025. Nínú àtẹ̀jáde àná ni Àtíkù ti rọ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kí ó pèsè ìlànà tó ṣe é fojú rí lórí bí wọ́n ṣe fẹ́ pín owó yìí. Igbákejì ààrẹ ìjẹta tẹnumọ́ pàtàkì láti lè jíyìn lórí gbogbo tọ́rọ́kọ́bọ̀ tí ìjọba bá ná fún ìdàgbàsókè ẹ̀ka ètò ìlera. Àtíkù ṣàlàyé wípé láti ọdún mélòó sẹ́yìn ni a ti ń gbọ́ nípa bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kọ́ ẹranko lọ́rùn lórí owó ìlú tí ó ń di àwátì, bẹ́ẹ̀ wọn kò rẹ́ni ṣe ìwádìí ìtàn àgbélẹ̀rọ wọ̀nyí tàbí fi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jófin. Fún ìdí èyí ni ìjọba ṣe gbọdọ̀ fi gbé ìgbésẹ̀ láti ṣàmójútó pínpín, níná àti àmúlò owó ìlú ní ẹ̀ka ìlera. Àtíkù bu ẹnu àtẹ́ lu bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí bílíọ̀nù kan dọ́là yóò ṣe di níná ní ẹ̀ka ètò ìlera. Ó jẹ́ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè láti mọ̀, kí àlàyé rẹ̀ sì yé gbogbo ènìyàn yékéyéké. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ìrántí bí ó ṣe gbaṣẹ́ lọ́wọ́ ọmọ rẹ̀ nínú oko nítorí ó máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ọbásanjọ́ ní ìgbésẹ̀ yìí mú àyípadà ńlá bá iṣẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀, bí wọ́n ti ní bí bàbá bá lè ṣe eléyìí fún ọmọ rẹ̀, ta làwa tá a jẹ́ òṣìṣẹ́ lásán. Ààrẹ ìjẹta sọ èyí níbi ìgbàlejò alága tuntun fún Board of Management of Federal Medical Center Ìdí-Àbà ní ìlú Abẹ́òkúta, Dókítà Dayọ̀ Israel, tí ó wá ṣe àbẹ̀wò sí i ní ilé rẹ̀ lábẹ́òkúta. Níbẹ̀ ni Ọbásanjọ́ ti sọ fún àwọn àlejò rẹ̀ kí wọ́n gbáradì fún ìpèníjà iwájú wọn, kí wọ́n sì ṣetán àti tẹ ẹsẹ̀ mọ́lẹ̀ bí ó bá gbà bẹ́ẹ̀ fún àṣeyọrí sáà wọn. Ọbásanjọ́ ní kò sí adarí tí ó lè ṣe àṣeyọrí láì tẹ àwọn kan mọ́lẹ̀.
ó ní ẹni bá ń ṣiṣẹ́ tó tún ń fi ọwọ́ pa gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ lórí kò lè ṣe àṣeyọrí. Ọbásanjọ́ ṣàlàyé wípé ní ọjọ́ kan ọmọbìnrin rẹ̀ àkọ́kọ́ tí ó ń kẹ́kọ̀ọ́ lórí ìṣègùn ẹranko láti Ifásitì Ìbàdàn wá fún ìrírí nígbà tí wọ́n wà ní ìsinmi ọlọ́jọ́ gbọgbọrọ. Ní ọjọ́ kan ni ó dé lẹ́yìn tí aago 7 kọjá, bẹ́ẹ̀ aago 7 ni ó gbọ́dọ̀ wọṣẹ́. Òun kì í nílọ̀. Òun tún rán létí wípé ó gbọ́dọ̀ fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwọn òṣìṣẹ́ yòókù, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọjọ́ kejì ni ó tún pẹ́ dé ibi iṣẹ́. Òun kò bẹ̀sùbẹ̀gbà láti dá a padà láti ẹnu ibodè. Kò ya òun lẹ́nu wípé èyí mú àyípadà ńlá bá ìwà àwọn òṣìṣẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ọdún 49 ìpapòdà ikú ìyá ọba ìlú Benin His Majesty Ọmọnọba Nnedo Ukwu Apolopolo Ewuare Kejì ti yọ̀ǹda ètò ìsìnkú fún ayẹyẹ òkú ìyá rẹ̀ ìyọba ọmọ Nikoyemwen ìyọba Ewuare Kejì tí ó di olóògbé ní ọdún 51 sẹ́yìn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àná láti ọwọ́ akọ̀wé ìgbìmọ̀ lọ́balọ́ba Benin BTC Frank Irabor, ètò ìsìnkú kò lè wáyé títí di ìgbà tí ọba tí ó wà lórí oyè báyìí bá gba adé gẹ́gẹ́ bí ọba Benin. Gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà ìṣe àti àṣà ilẹ̀ Benin, wọ́n ṣe ayẹyẹ àmì ìdálọ́lá posthumous tí wọ́n fi ìyá yìí jẹ ní ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2021 láti fi ṣe ìrántí rẹ̀. BTC ṣàlàyé wípé wọn kò nílò ìlẹ̀kẹ̀ tàbí iyùn nígbà ayẹyẹ òkú láàrin ìdílé ọba ní ilẹ̀ Benin bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kejì ọdún 2025 pẹ̀lú Iwariwin, nígbà tí Ìsàn-Àfùà àti Ẹ̀kàsà yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 1 oṣù kìíní ọdún 2025. Ètò ìsìnkú yìí ṣe àfihàn wípé ìpele àkọ́kọ́ yóò gba ọjọ́ 14 nígbà tí ìpele kejì tí ó jẹ́ àkókò fún ìdárò yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹta ọjọ́ 1 títí di ọjọ́ 27. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alámòjútó ìpínlẹ̀ Adamawa fún àjọ elétò ìdìbò àná REC Barrister Hudu Ari ti tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi ìdìbò ọdún 2023 Senator Aisha Binani ni ó jáwé olúborí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé rẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ Bauchi tí ó wáyé lánàá ni Ari ti fi Ọlọ́run búra wípé gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló dá lórí òtítọ́. Ó ní òun ní ẹ̀rí láti gbé ọ̀rọ̀ ọ̀hún lẹ́sẹ̀ wípé Binani fi ẹ̀yìn gómìnà tó wà lórí oyè Umar Ahmadu Fintiri láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP gbolẹ̀. Ari tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé ni wọ́n padà rọ̀ nípò ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn ìbuwọ́lù láti ilé ìgbìmọ̀ fi ẹ̀hónú rẹ̀ hàn wípé gbogbo ẹ̀rí tí òun ṣe àgbékalẹ̀ ni wọ́n dágunlá lé lórí láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò INEC àti ilé-ẹjọ́ Tribunal. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ni Ari ti ń ṣe àwáwí pẹ̀lú Kùránì lọ́wọ́ wípé gbogbo ìgbésẹ̀ òun ló lọ pẹ̀lú ìlànà àjọ elétò ìdìbò. Ó ṣe ẹ̀sùn wípé òun pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ INEC yòókù ni wọ́n ti gbọ̀ngbọ̀n láti kéde gómìnà Fintiri gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí. Ari tún fi ẹ̀sùn kan olórí ìmọ̀ ẹ̀rọ INEC ní ìpínlẹ̀ Adamawa Bala Haji wípé ó ṣe màgòmágó lórí ètò ìdìbò pẹ̀lú bí ó ṣe yọ̀ǹda ìwé ẹ̀rí tí ó lé ní 20,000 fún gómìnà. Ó ní pẹ̀lú àjọṣepọ̀ kọmíṣánná àti àwọn agbófinró yòókù ni wọ́n fi ṣe ìkọlù sí ilé kan tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ gómìnà níbi tí màgòmágó ètò ìdìbò ti ń wáyé. Ó gbà wọ́n ní àkókò kí wọ́n tó rí ilẹ̀kùn ibẹ̀ ṣí. Nígbà tí wọ́n máa fi ṣí ni wọ́n bá akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ mìíràn níbẹ̀ pẹ̀lú ìwé ètò ìdìbò tí ó ká gbogbo ìpínlẹ̀. Ari fi kún un wípé bí ó ti fi ẹ̀sùn kan Haji wípé ó pín ẹ̀rọ BVAS, ó tún fi owó ilẹ̀ òkèèrè san owó àbẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ ìdìbò. Gbogbo èyí ni
òun gbé ìgbésẹ̀ lé lórí pẹ̀lú ìrètí wípé olú iléeṣẹ́ INEC yóò ṣe àtìlẹ́yìn, ṣùgbọ́n níṣe ni wọ́n da ọ̀rọ̀ ọ̀hún nù. Ó ní wọn kò fún òun láàyè láti sọ̀rọ̀ ní ilé-ẹjọ́ Tribunal. Gbogbo ẹ̀rí tí ó ní láti fìdí ẹ̀ múlẹ̀ wípé Binani jáwé olúborí ni wọ́n dànù pátápátá. Ní báyìí, Ari ní kìí ṣe bí wọ́n ṣe yọ òun nípò ló dùn òun, bí kò ṣe ìbanilórúkọjẹ́ tí wọ́n ṣe sí i. Lórí ẹ̀sùn wípé ó gba bílíọ̀nù 2 owó rìbá, Ari ṣẹ́ kanlẹ̀ pátápátá. Ó ní òun ṣe ètò ìdìbò ààrẹ àti tilé-ìgbìmọ̀ láṣeyọrí láìsí awuyewuye kí ètò ìdìbò gómìnà tó wá yọ ọ́ níṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.